àwọn alẹ́nulọ́rọ̀ àti àgbààgbà ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá àwọn mọ́gàjí wọ́n mà ti bẹ̀rẹ̀ àtakò àti ìgbógun ti Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ báyìí o tó sì ti ń jẹ́ kí kábíyèsí mọ̀ pé ó ti ń kọjá ìyá rẹ̀ sí ìlú Ìbàdàn ọmọ àjòrósùn àti pé ó ti fẹ́ máa gbéná wojú àwọn tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé àwọn kò ní bẹ́sù gbégbá láti tako Aláàfin náà àti láti gbéná wojú ẹ̀. Kódà wọ́n ń ṣe ìkìlọ̀ fún kábíyèsí pé kó má ṣe gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí ẹ̀ o ní ìlú Ìbàdàn àti pé ó bá ń wo ìwà míì kó yà gbé dúró ní ìlú Ọ̀yọ́ àtàwọn ìlú míì wọ́n má ṣe gbé e dé ọ̀dọ̀ àwọn ní ilẹ̀ Ìbàdàn. Ǹjẹ́ kí ló fa ọ̀rọ̀ yìí tí àwọn àgbààgbà àti alẹ́nulọ́rọ̀ ilẹ̀ Ìbàdàn tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún Aláàfin Ọ̀yọ́ tó sì tún gbógun tì í? Ó ní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí ṣe ọjọ́ 18 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí the 18th of August 2025 nígbà tí Aláàfin Ọ̀yọ́ tó fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Bọ̀rídúrójayé láti tako Ọọ̀ni ìrìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì lórí bí Ọọ̀ni bó ṣe fi gbajúgbajà ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ gbajúmọ̀ olóṣèlú ìyẹn olóyè Jubril Dọ̀tun Sànúsí tó fi joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Eléyìí gan ni ó mà ń bí àwọn ọmọ Ìbàdàn àti alágbára ilẹ̀ Ìbàdàn nínú tó sì ń jẹ́ kó dì í mọ̀ wípé ìwà tí Aláàfin Ọ̀yọ́ tó wù náà wọn ló tako ìwà ẹni tó ń wà àláfíà ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀jáde tí ààrẹ gbogbo àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ìyẹn mọ́gàjí Àsìmíyù Àríọ̀rí àti alákòóso gbogbo àwọn àjọ àti ẹgbẹ́ tó ń rí sọ̀rọ̀ àláfíà àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ìyẹn Ìbàdàn Compound Peace Initiative mọ́gàjí Nurudeen Akíade iná ti jẹ́ kó di mọ̀ pé bí Aláàfin bó ṣe ń tako Ọọ̀ni lórí bó ṣe fi Sànúsí joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá wọ́n ní kì í ṣe Sànúsí nìkan ló ń gbógun ti gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n ní nítorí pé mọ́gàjí ni Sànúsí fún rẹ̀ òun sì ló fẹ́ joyè Ìbàdàn Olúbàdàn báyìí wọ́n ní oyè tí ò kéré nù tàn Ìbàdàn ni wọ́n ní bẹ́nikẹ́ni bá wá ń gbógun tì í tí ò fẹ́ kán fi joyè lánlẹ̀ Yorùbá bí ìgbà kan gbógun tí ó gbọ́ ọmọ Ìbàdàn ni àwọn mọ́gàjí Ìbàdàn. Wọ́n jẹ́ kó di mọ̀ wípé oyè ọ̀kan lọ́mọ tí Aláàfin ń jà sí yìí wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ wọn lọ́jọ́ 17 oṣù kẹwàá ọdún 2020 the 17th of October 2020 òní Ọọ̀ni ló ti fún olóyè Jubril Dọ̀tun Sànúsí ní oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Ó ní tí kò fún tí èyí tí ò dáríwò kódà ó ní Aláàfin ìgbà náà ikú ọba Lámídì Adéyẹmí kò tako oyè tí Ọọ̀ni tó fún Sànúsí nígbà náà nítorí pé ọjọ́ 17 oṣù kẹwàá lòun àti Ọọ̀ni jọ máa ń ṣayẹyẹ ọjọ́ ìbí. Ṣùgbọ́n wọ́n ní báwo ni Aláàfin yóò ṣe wá déédéé jí báyìí ìyẹn Aláàfin Hakeem Ọ̀wádé tí ó wàá tako ti Aláàfin Adéyẹmí gan tako. Wọ́n ní ilé ìfihàn irú ẹ̀dá tí Aláàfin jẹ́ àti pé ọba tí ò fẹ́ àlàáfíà ni. Ṣùgbọ́n wọ́n á kìlọ̀ fún mi pé kó má ṣe gbé ọ̀rọ̀ ẹ̀ kó má ṣe gbé wàhálà tó ń wá kó má ṣe gbé délẹ̀ Ìbàdàn nítorí pé àwa yóò fi yé pé Ìbàdàn gbàgbàkúgbà. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn nǹkan dáadáa ní Ọọ̀ni ìlò ń wá fún ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìbàdàn ṣùgbọ́n tán ní àtakò ilẹ̀ Ìbàdàn àti Ọọ̀ni òní Aláàfin tí ò tí ì pósù mélòó kan lórí ìtẹ́ ló ti ń fà. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn wọ́n á ké sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé àti àwọn àgbààgbà tẹnulọ́rọ̀ pé ká bá wọn kìlọ̀ fún Aláàfin Hakeem Abímbọ́lá Ọ̀wádé o kó ṣe owó ẹgbẹ́jẹ́ mọ́wọ́ kó sì má ṣe kọjá àyè sáwọn nìbàdàn. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò jojú kábíyèsí ni.